síyàn tó lè ní òun fẹ́ mọ́. Àfi tèmi bá sọ pé mi fẹ́ mọ́. Kò sọ́kùnrin tó fún pé ọmọ lórí ọkùnrin lè já disappoint. Ọkùnrin tí mo disappoint mi ní wá. Wo olóòtú èmi ò ṣe mọ́ o. Mi fẹ́ bá ẹ lọ sí UK ṣe mo ní mi ṣe. Yá lọ. Rárá. Mi fẹ́ gbájúmọ́ career mi. Ó ṣe tíátà ń bẹ náà. Kò sí tíátà tó dàbí ti Nàìjíríà. Lọ́hùn-ún. Bẹ́ẹ̀ ni. Ó wá ní ṣe mọ́. Mi ò ṣe mọ́ má bínú. Gbogbo ọdún àti àtijọ́ lò papọ̀ ńkọ́? Àlùtọ́dún 10 ọdún 4 péré ni. Ọ̀nkà ni. Bẹ́ẹ̀ ni. Ta ló wà ní ojú ọkàn báyìí? Ṣé ti ẹ̀ ní? Ṣé ń wá? À ń bẹ lọ́hùn ọba ni. Ẹ ń bẹ lọ́hùn. Tó èèyàn ọ̀rẹ́ wọn káàkiri àgbáńláyé Diva Gold ń gbọ́kọ̀ o. Ṣé wo wíire ni? Wíire. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, Oyinmomo, Oyinmomo. Oyinmomo ètò náà ni Oyinmomo láti Àgbàlá wa níbi tí a ti ń ṣe tí ọba aláwọ̀ rabi tí ó sì ń kún wa dáadáa àti wá lọ sí àárín àwọn ní tíátà mi sọ lẹ́ẹ̀kan wípé ẹni tá a lọ mú wá gbajúmọ̀ sànmọ́rí obìnrin ni nítorí wọ́n rẹwà dáadáa àǹtí wa ẹ mọ̀ káàbọ̀. Ẹ ṣé gan ni sà, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ tí ń wò wá, ojú yín ò ní fọ́. Ẹ̀rín yìí dùn dáadáa. Ṣé gan ni. Àwọn ọ̀rẹ́ ni ayọ̀ ni o. Àmín. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Níyì Àlùkò Olúkẹ́mi Gold. Àlùkò nílùú Ìlọrin àbí Àlùkò ti Èkìtì? Ti Èkìtì. Èkìtì bó ń bẹ̀? Ìṣẹ̀. Ìṣẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ni. Lẹ́gbẹ̀ẹ́ Ìdó àbí? Ó dàbẹ̀. Ó dàbẹ̀. Ẹgbẹ́ mi náà ní Èkìtì díẹ̀. Bẹ́ẹ̀. Àwọn ṣe sinimá ṣe fíìmù ẹ bá ń lé ní àbí ẹ rí àwọn kan tó ń ṣe ládùúgbò tẹ́yìn náà yẹn ṣe kínní abẹ lọ kọ́ ẹ lọ kà á nílé ìwé gíga. Mi ò bá ń lé mi ò dẹ̀ ráwọn èèyàn tó ń ṣe ládùúgbò. Ó di méjì. Mi ò dẹ̀ lọ sílé ìwé gíga fún. Ó di mẹ́ta. Ó kọ̀ jẹ́ nǹkan tí Ọlọ́run fi bùn mi láti ọ̀run wá. Láti kékeré ni mo ti láìkì eré orí ìtàgé. Then ìgbà tí mo máa ń wo àwọn films náà mo máa ń rí tí particular actor tí mo bá like tó máa ń take different roles. Actor wo? Àwọn pọ̀. Ẹ sọ kàn ẹ fún mi lọ́kàn lóbìn ẹ fún mi lọ́kàn ní ọkùnrin. Okay. Eré tí mo really máa ń wò ní Korean movies. Máa wo Korean. Ẹ jọ wọ́n àwọn akẹ́sàmìká àwọn ọmọ ní ẹ̀ ṣé kí ló gbà ẹ̀rọ mi náà wò dé àwọn jùmọ̀ǹgì. Bẹ́ẹ̀ ni jùmọ̀ǹgà. Mo wò dáadáa. So ṣe mo ti bá ti rí ìkan tí mo rí tẹ́lẹ̀ tí mo tún rí tó tún ṣe another different character ó máa ń múnú mi dùn pé èèyàn kan péré ló dẹ̀ ń play oríṣiríṣi different movies. So then mo wo àwọn Funke Akindele náà while growing up, Fẹ́mi Adébáyọ̀, Ọdúnládé, gbogbo Ibrahim Shatta. Yes, àwọn yẹn. Àfíìsì ọwọ́. Bẹ́ẹ̀ ni. So ẹ ti dárúkọ obìnrin ó kẹ́ ti dárúkọ Funke Akindele. Bẹ́ẹ̀ mo ti dárúkọ àti Ronke Oshodi. Àti Ronke Odùsànyà náà àti Dayo Amusa, Ìyábọ̀ Òjó, Lizzy Anjorin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni. Nígbà tí wọ́n wá àwọn eléyìí ẹ wá lọ sọ́nlé ni àbúrò ilẹ̀ ṣe wá tara bọ̀ tí wọ́n sì fi yín lẹ̀kẹ́ mọ́ sí lọ. Mi ò sọ nílé ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ torí computer science ni mo study in school. Sùkúù wo? Bowen University. Bẹ́ẹ̀ ni, and mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú modeling. I started as a model. Tó lè ga dáadáa. Bẹ́ẹ̀ ni àwọn yóò rí pé àwọn ọmọ yìí. So then mo máa ń jó náà tẹ́lẹ̀. So ìyẹn ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ entertainment. Ìgbà tí mo wá sí Èkó ni mo wá bẹ̀rẹ̀ acting dáadáa tí mo ṣẹ̀ wá wò. Tẹ wá sí Èkó lẹ́ ń gbé láti ilẹ̀ ni? Rárá, Àkúrẹ́ náà ti bí mi sá. Tí a bá wò lára àwọn tí wọ́n bá ní ẹ wá lọ kó àwọn tí wọ́n lẹ́wà jọ nínú iṣẹ́ tíátà ẹ̀yin náà wà nù wọn kó là ẹ rí nọ́mbà tó dáa mú. Ẹwà yìí náà bó ló ṣe ràn yín lọ́wọ́ nígbà tẹ́ ń wọnú sinimá bọ̀? Èmi ò ní sọ pé ẹwà ló ràn èmi lọ́wọ́ ó lè wà lára ẹ o but as far as I know àwọn iṣẹ́ tí mo ti gbà kì í ṣe torí ẹwà ni mo fi gbà. Àwọn olùsọ ní pé torí pé o fair, you are fair in complexion, you are straight, your gait is there,
mi tí àfi tó bá jẹ́ kó wà nù wọn tí wọ́n sọ síta but mostly bóyá torí iṣẹ́ mi tán ti rí bí mo ṣe perform nínú iṣẹ́ yẹn lọ́n á fi reach out sí mi yeah so kì í ṣe mọ̀ pé àwọn èèyàn we have our uniqueness àwọn kan máa ní ẹwà wọ́n dẹ̀ máa ní ẹ̀bùn but Ọlọ́run wá jogún méjèèjì fún mi. ẹ̀yin náà gbà pé lẹ́wà. bẹ́ẹ̀ ni sá. ẹ múra àyà ni àríwábá. àwọn méjèèjì. wọ́n jọ lẹ́wà náà jẹ́ sọ̀mọ̀ rí dáadáa. bẹ́ẹ̀ ni. ẹ wá tí a ṣe tó sí fíìmù mélòó báyìí. ṣé ti ara mi. tara yín tẹ́ ti gbé jáde. èmi wà lára àwọn tí wọ́n fò lè pé wọ́n fẹ́ ṣe fíìmù fúnra wọn like produce recently ni mo ṣe ní orientation bẹ́ẹ̀ sí gbé jáde. bẹ́ẹ̀ so but mo ṣe movie tara mi ní December ó dẹ̀ máa jáde ní month yes. So professionally pé èèyàn fẹ́ sọ di iṣẹ́ àmúṣe iṣẹ́ àmúyangàn ọdún wo lẹ gbégbá ẹ̀. 2021. bí ọdún mẹ́rin sẹ́yìn. bẹ́ẹ̀ ni sá. wọ́n sì ti wà fèsì ti wà wọ́n ti mọ̀ ní káàkiri. okay before then mo ti kọ́kọ́ ṣe Jenifa'S diary. pẹ̀lú Funke Akindele. bẹ́ẹ̀ ni ní 2018 up till I think 2020. But series nìyẹn. bó lè ṣe wọ ààrẹ náà Funke Akindele bó lè ṣe iṣẹ́ yẹn gbàǹgbà náà ṣé mọ yẹn ni àbí wọ́n ṣe audition. mi ò mọ̀ wọ́n á dán wa wò. okay nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi kan tó wà lórí show yẹn ó pè mí ó ní onírò kan wà o inú mi dùn mo lọ láti Surulere lọ sí vi àìngbà yẹn so ìgbà tí mo wá máa débẹ̀ ó di pé party extras ló pè wá fún. ẹ kàn jó bẹ́ẹ̀ so inú mi bàjẹ́ díẹ̀ pé ṣé torí party extras mo ṣe wá all the way kò dẹ̀ sọ fún mi ní ṣókí àbí ní in details he didn't tell me. kò fún ilẹ̀kùnrẹ́rẹ́ ilẹ̀kùnrẹ́rẹ́ yes so mo wá ní okay so ìgbà tí mo wá lọ luckily for me pẹ̀lú ìwà tí mo wù ń bẹ̀ tí I was reserved and all of that so PM iṣẹ́ yẹn wá tó wá pè mí ó ní kí n sáré ṣe audition níbi tí mo wà like kí n ṣe monologue kí n wá send ẹ̀ sí wọn so mo wá send monologue yẹn sí wọn. tó máa ní kẹ́ ṣe monologue kí náà ní kẹ́ ṣe ń bẹ̀ irú ẹ bá mi ṣe kán káàtì ẹ̀ rí ẹ ṣe monologue fèmí náà. ẹ fún mi kí lẹ́fẹ̀ẹ́ kí n ṣe. ẹ ṣe nǹkan tó wá wù yín. ẹ jẹ́ kí n ṣe ti Ṣọlá Ṣóbọ̀wálé nínú King of Boys. I would do. àbí kí ẹ ṣe bẹ́ẹ̀ ni tí Daniel lòun ò fẹ́ mọ́ lẹ́yìn tẹ̀sí Daniel ọkùnrin kan ní jẹ́ bẹ́ẹ̀. kò síyàn tó lè ní òun ò fẹ́ mọ́. àfi tèmi bá sọ pé mi ò fẹ́ mọ́. kò sọ́kùnrin tó fún pé ẹ mọ lọ rí ọkùnrin lè já disappoint. ọkùnrin tí mo disappoint eléyìí tí mo lè kà ẹyọ kan péré ni. bó lè sọ fún kí n lọ pẹ́ ṣe mọ́ ẹ fún mi lọ́lọ́ọ̀gì ẹ̀. okay so mo ní wo olótù èmi ò ṣe mọ́ o mi ì fẹ́ báyìí lọ sí UK ṣe mo ní mi ì ṣe. yá lọ. rárá mi fẹ́ gbájúmọ́ kàríà mi. ọ̀ ṣe tíátà ń bẹ̀ náà. kò sí tíátà tó dàbí ti Nàìjíríà. lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni. ó dà wọ́n lọ́mọṣẹ́ l'Amẹ́ríkà lọ́dọ̀ àwọn Délé Ògúndípẹ̀. Délé Ògúndípẹ̀. ọ̀rẹ́ mi dáadáa ni. kí n tó débẹ̀ yẹn nǹkan máa lọ. lọ́rọ̀ kan ọ̀wá ní ṣe mọ́. mi ò ṣe mọ́ má bínú. gbogbo ọdún yàtọ̀ àtijọ́ lò papọ̀ ńkọ́. àlùtọ́dún mẹ́wàá ọdún mẹ́rin péré ni. ọ̀nkà ni. bẹ́ẹ̀ ni. tó ẹ̀yà àtẹ̀wọ̀n káàkiri àgbára yìí náà ni mo ti máa ṣe fún yín lórí ráńpẹ́ yẹn ẹ jẹ́ kí a máa bá ká máa tẹ̀síwájú. tí ẹ bá ní ká wò dáadáa o nígbà tó pè fún sí nìkan pé kẹ wá ṣe àárín agbo àárín pátí ṣé ṣáájú àsìkò iṣẹ́ tí ń ṣe eré tẹ́lẹ̀ nítorí tí Funke bá pèèyàn kéèyàn ti ẹ̀wà kápásì lásán ó yẹ kí ni ẹ dùn ni ẹ ti ṣe eré tẹ́lẹ̀ ńgbà náà ni kó lè wọ́n pè yín. ní ìgbà yẹn owó pọ̀ lọ́wọ́ mi so kò fún mi ní like I said kò fún mi ní details yẹn inú mi dùn gan. ẹ̀gbọ́n ẹ̀kọ́ tẹ́tẹ́ wá ṣe kò sọ. bẹ́ẹ̀ kò sọ and a wà níbẹ̀ láti èmi ò tí mọ bí movie ṣe ń rí mi tí lọ sí any set rí so mi mọ bó ṣe máa ń dúró gùn it was not something I was used to so ìgbà tí mo wá dúró kí la fẹ́ ṣe tó wá di pé party extra ni opsin pé kíyàn kọ́ jò pé kíyàn kọ́ wà fọ́ọ̀kan ọkùnrin àmọ́ wá ní pé ṣe bí ìwọ ọba tẹ̀ ti sọ fún mi tí máa fẹ́ ṣe o màá ní òkè màá wá ṣe o tí n bá dẹ̀ ní ṣe omi dẹ̀ wá mo dẹ̀ ná owó tí mo dẹ̀ gbé padà kò tiẹ̀ tó wà fún nǹkan tí mo wá fún wa lówó mọ́tò. ọ̀rẹ́ yẹn kọ́ sóòṣì ṣe tíátà. bẹ́ẹ̀ ni ó sì ṣe tíátà. ṣé ẹ dàgbà sí kámẹ́rà ta ló ń tọ̀nà bí a mo lè mọ̀. tíátà English lòun máa ń ṣe jù. mo ní mo béèrè question kan mo ní
ṣé ẹ ti ń ṣe eré tẹ́lẹ̀? Rárá mi ti ṣeré tẹ́lẹ̀ prior to that. Àwọn skit nǹkan After ìgbà yẹn mo bẹ̀rẹ̀ sí. ẹ̀ṣọ́ wa bẹ̀rẹ̀ sí í ṣe yẹn computer science tí wọ́n kó owó rọ̀gùn torí kí èèyàn tó máa mọ níbo wẹ̀ kó lọ kàwé láyé kó lọ sí sùkúù ìjọba gbọ́dọ̀ fi computer science gbọ́dọ̀ fi sílẹ̀ ní. ṣé ti ẹ̀ practice rárá? Rárá ó wà nílé. Báálí ẹ̀kan mùsùlùmí kan ni àwọn òbí ò sì bínú kí náà sọ. Wọn ò bínú inú wọn dùn torí ṣe mọ̀ láti ilẹ̀ ni mọ́mísí mi ti mọ nǹkan tí mò ń ṣe but along the line ni dáàdì mi ṣe wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ torí àwọn èèyàn lọ́ọ̀ ló máa ń sẹ́ndì múvì mi àti skit mi sí wọn. So I think he adjusted. He didn't even want bá mi jà gan wọn so anything they are just supporting me that's just it. Wọn ti sọ pé kìíní báyìí ni computer science ẹ gan kọ́ ni mo fẹ́ ṣe originally he wanted me to be a medical doctor èmi dẹ̀lélẹ̀ architecture lèmi fẹ́ ṣe. Èmi kẹ̀dẹ̀rẹ́ mo fẹ́ mọ yàwòrán ilé ni. Èmi kẹ̀dẹ̀rẹ́ mo fẹ́ máa ya àwòrán ilé ni. So ṣe rí pé gbogbo ẹ̀ takora wọn bọ̀ mo ṣàmọ̀ pé entertainment mo fẹ́ ṣe náà ìyẹn ó ti wà nínú mi láti pẹ́ so kì í ṣe mí ṣèyàn tó jẹ́ pé mo mọ̀wé mo ní ọpọlọ dáadáa tí bá fẹ́ ṣe nǹkan mo lè ṣe bọ̀ eléyìí tí ọkàn mi bá wà yẹn gangan. Mo fẹ́ ṣe monologue yẹn mo fẹ́ rí pàápàá ti Ṣọlá Ṣóbọ̀wálé mo fẹ́ rí. Ok mo ṣe ní ìgbà tí wọ́n ṣe King of Boys ẹ jẹ́ n ṣe part of it. Ajé o àtàrí àjànàkú òní adé orí mi kì í ṣe ẹrù ọmọdé mi ì ṣe yọ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ sì ni ò ṣe kọlù láwùjọ ẹni àgbà adé orí mi ò sí ọba tí ó sì bẹ̀ ní ẹ̀yìn mi kò sí lọ́wọ́ yìí èmi lànà èmi lòní èmi rèé bí ẹkún akọmọjẹ akọtẹ gírí ìjáyà èmi lẹni náà ẹni ọlá sàlámì tí wọ́n pè ní ọba King of Boys. King of Girls ṣe mọ̀ káàbọ̀ nígbà tí wọ́n fi lè ṣọwọ́ sí wọn náà kí náà sọ. Wọ́n dẹ̀ rí àti wọ́n rí after ìgbà yẹn ìgbà tí mo ṣe Kẹ́mi Adé ti bá rí they commented. Ṣọlá Ṣóbọ̀wálé lọ́dọ̀ tí irú òṣèré wo ni. Àwọn ṣe fẹ́ sọ Yorùbá o ṣé n lè sọ yín. Ẹ ṣe bóun kí n gbọ́. Yes she's different. Ẹ tó yàtọ̀ gidigidi. Ó yàtọ̀ gidi gan. Irú wọn orí ẹ̀. Ṣé ẹ ti pàdé rí? Bẹ́ẹ̀ ni. Kí náà sọ pé ẹ pàdé wọn? Wọ́n ní àjọra wọ́n dẹ̀ ti sọ pé àwọn nífẹ̀ẹ́ mi mo dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Tó ń tóbi kí n kọ́ obìnrin kan wà tó lọ ṣe tíátà ọmọ Ìgbò ni. Bẹ́ẹ̀ ni. Abẹ́rẹ́ pé jọra ni. Àjọra ó tiẹ̀ nígbà kan náà tí mo ṣe make up láti fi dàbí tiẹ̀ tí mo wá pixmix tí àwọn bloggers gbé gbà. Ẹgbẹ́ yóò ìṣẹ́gbẹ̀ ara wa. Bẹ́ẹ̀ ni bọ̀ wọn sọ nǹkan kan sí bóyá wọ́n rí ni o bóyá wọ́n rí ni o. Tẹ bá pàrọ̀ olùkí ẹ sọ fún. Màá sọ fún pé bóyá ìyá kan ló bí wa táàmù ni. Ẹ̀rí ìgan jọra wọn. Tí a bá wò lé ní oríṣiríṣi náà ní yàrá tí ó ń ṣẹlẹ̀ oríṣiríṣi náà ní àwọn tí wọ́n ń jáde. Wọ́n ní ẹnìyẹn producer ṣe báyìí fún mi marketer ṣe báyìí fún mi wọ́n fẹ́ báyé mi jẹ́ wọ́n fẹ́ bọ̀ ọ̀run mi jẹ́ látàrí pé à ń gbé fíìmù fún yàn tẹ́ bá ń gbóró àwọn ọ̀rọ̀ yìí kẹ́ tó darapọ̀ mọ́ sinimá kẹ́ tó darapọ̀ mọ́ àwọn ní fíìmù gbòòrò ṣe mọ́ lọ́kàn yín. Kì í má pààrọ̀ nǹkan tó bá ti jọ mọ́ drama mi láì kí máa wò àbí kí máa fẹ́ra mi sí mo lè sọ pé ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ sinimá ìgbọ́ ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní mọ àwọn nǹkan tó ń really ṣẹlẹ̀ nínú industry pẹ̀lú gbogbo nǹkan tí mo rí and mo feel pé everybody ní right láti sọ nǹkan tó bá ń dùn wọ́n lọ́kàn ṣe understand because tí wọn ò bá sọ kò sí bí wọ́n ṣe máa parí ìjà tó bá ń keep ẹ̀ sínú wọ́n kàn máa hatred yẹn máa grow sí yes wọ́n máa pọ̀ sí and entertainment industry is supposed to be ó yẹ kó jẹ́ ibi tí àyè gbà wá tí ọkàn wá balẹ̀ tí fẹ́ wà tí kò sí torí kí là ń jà fún kò sí nǹkan tá à ń jà fún ojú ọ̀run lélẹ̀ ó tó ẹyẹ fò like so people can actually wọ́n lè ṣe nǹkan tó wù wọ́n láti it's just for káwọn èèyàn kàn nífẹ̀ẹ́ ara wọn ni tán bá ti nífẹ̀ẹ́ ìfẹ́ genuine love irú ìfẹ́ tí Ọlọ́run kọ́ wa pé ká ní sí èèyàn kejì wa tó bá lè ní sí ara wọn everywhere will be peaceful in fact àwọn èèyàn á máa make ju bó ṣe yẹ kán máa make lọ normally àwọn èèyàn á dẹ̀ wá ti lè lọ fà ju bí wọ́n ṣe wà lọ báyìí. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan o ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni yóò sọ̀rọ̀ wọ́kùnrin kó tó ní kẹ́ ẹ mọ̀ lọ pé ìfẹ́ ọmọ
kéèyàn tó lè sọ bẹ́ẹ̀ ṣé ìwà yín náà ló dáa gan ẹwà ló pọ̀ àbí sùúrù yín ni. mi níwà kì í ṣe pé ẹni pé ìwà mi ló pọ̀ jù bẹ́ẹ̀ yẹn it's just that mi kì í jẹ́ kó dé stage yẹn tí èèyàn kan máa sọ fún mi pé kí n lọ tí n bá ti rí pé eléyìí ti ń yí ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí èmi fúnra mi máa lọ torí mo máa heartbreak yẹn máa I don't know how to ó máa ń lọ far gan lára mi so tán bá ṣe fún mi tán ṣe fún yín rí rárá èyí kan ṣe fún yín lẹ́yìn òtí sá ẹni wọn ò fún ẹ ní breakfast rí pé wọ́n ní ó yá mọ́ lọ àmọ́ tẹ́yìn bá ti kẹ́fìn ẹ̀ báyìí ẹ̀ ti sáré yí ẹ̀ bá ṣùgbọ́n wọ́n tẹ́ ẹ́ tẹ́ pé ẹ máa ń bẹ̀rù tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí yín bóyá ṣe mọ̀ bí ó ṣe lára yín gbà tí ò ṣẹlẹ̀ sí yín rí. nítorí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú relationship yẹn ṣe mo like for instance tí mo bá ka tó ń cheat ṣe mo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn or bóyá kò fún mi ní attention tẹ́ mo fẹ́ mo mọ bó ṣe máa ń rí lọ́kàn mi so imagine pé ó wá dédé wá serve mi ní breakfast ó better kémi kúkú yẹra kó tó rí bẹ́ẹ̀ because you know sometimes I'm always. abẹ́ẹ̀ tí ìpàdé tẹ nífẹ̀ẹ́ rẹpẹtẹ ni tẹ nífẹ̀ẹ́ ju pé ẹni bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ lọ. mo nífẹ̀ẹ́ náà ló ṣe jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣe yẹn náà affect me torí tí n bá nífẹ̀ẹ́ tó bá cheat kọ̀kọ̀ mi my heart will still be kò ní shake me kò ní move me anything do you understand but torí pé mo nífẹ̀ẹ́ gangan ni pé every little thing tó bá ṣe ó nítumọ̀ sí. ká ló wà lójú ọkàn báyìí ṣé ti ẹ̀ ní ṣé ń wá. à ń bẹ lọ́wọ́ bá ní. ẹ ń bẹ lọ́wọ́ tó èèyàn yóò rà kiri àgbáńláyé Diva Gold ń gbọ́kọ o. ṣé wo wíire ni. wíire àdúgbò Diva Gold bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ kàn sí mi èmi mánéjà àgbè ilé ìrọ̀lẹ́ àdá tó láti iléeṣẹ́ wa ní AK Media Concept níbi wọ́n ní kí a fi lè káfí pé ẹ ṣeun ẹ wá ìwà lásán ẹ ní wá lásán o. àmín ẹ ṣé gan ni o AK Media thank you so much mo really appreciate it màá dẹ̀ lò dáradára. nínú ìfọ̀rọ̀wérọ̀ àlọ́run tí ẹ ti dá ọkọ rẹ̀ nǹkan tí ó pè é fúnṣẹ́ Jenifa'S tó ní kẹ́ wá jú kẹ́kọ̀ọ́ wá kọjá bí atẹ́gùn ẹni yìí yẹn ní ti olóyìnbó lòun ṣe ẹ̀yin òkè ṣe olóyìnbó ni. mo ṣe méjèèjì. ẹ mọ̀ ń ṣe ẹ mọ̀ ń kópa nínú Yorùbá kópa nínú òyìnbó ìwé ni wá ìbólẹ̀ tí hàn jù nínú Yorùbá àbí nínú òyìnbó. mo fẹ́ sọ pé ó balance bọ̀ tá a bá fẹ́ really wo dáadáa mo ti kọ́kọ́ ṣe Yorùbá dáadáa káwọn oní English tó bẹ̀rẹ̀ sí. ó tó máa ṣẹ́wọ́ sí bẹ́ẹ̀ni bá a bá rí tó ń tó díkì lò á lò Diva Gold. and good thing ni pé àwọn èèyàn ló máa ń refer mi sáwọn directors àti producers bẹ́ẹ̀ni ó ní mo ṣe sọ ní àkọ́kọ́ pé mi rò pé ẹwà mi lórí lè push. ìwé sì béèrè pé ká bá fún ọ léèrè o àwọn apàdé níbì kan ṣé ìwé béèrè lọ́wọ́ yín. mi ì tí ì rí hàn. kò tí ì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ o. tó bá tiẹ̀ ṣe wọ́n mọ̀ mí. sá. ok káfíńẹ̀ kọ́ ìwádìí ó ní ọlá lọ́wọ́ jù bẹ́ẹ̀ tí wọ́n jù ṣé ọ̀rọ̀ àwọn Yorùbá náà ti sanwó ni àbẹ́rẹ́ àwọn olóyìnbó. ṣe mọ̀ pé nísìnyí Yorùbá wọ́n ti ń expand. wọ́n ti ń fẹ̀ dáadáa wọ́n ti ń ṣiṣẹ́ ńláńlá wọ́n ti ń ṣiṣẹ́ ńláńlá bẹ́ẹ̀ ni ẹ̀dá mọ̀ pé àwọn iṣẹ́ yẹn tẹ́lẹ̀ àwọn English ló máa really ṣe àwọn iṣẹ́ ńláńlá yẹn tẹ́lẹ̀ but now competition yẹn ti wà so balance yẹn ó ti ń wà dáadáa wọ́n ti ń balance ẹ̀. tó ti wá ń gbówó dé. dáadáa. tó ti pè yín náà sí. bẹ́ẹ̀ ni sà. dáadáa irú ìwọlẹ̀ tí kópa ìwọlẹ̀ ṣé ń bẹ̀ tó pè yín sí. ti Yorùbá. ti Yorùbá. mo ṣe ó wà ń bẹ thieves. agbára Ọlọ́run. bẹ́ẹ̀ ni. tó Ọlọ́run fún iṣẹ́ o ẹ mọ̀ ṣe náà ni pẹ̀lú ògùn tí a bá tún pè yín ṣe é tún bá a débí. má máa ro. kẹ tó wá ṣáà ṣe yín dáadáa ni. ẹ ṣe mí dáadáa bọ̀ ọ̀nà àti débi. ìròyìn àti ìrànwọ́ káàkiri àgbáńlá ètò nínú ọ̀tà sọ́nà ni pé wọ́n ní àwọn kò sí baálé báyìí àwọn ń wà tẹ bá sì ti kàn sí èmi náà bí ó ṣe bá Diva sọ pé bó ti bọ ọ̀rọ̀ kọ o bó jẹ́ aráàlú ìrò ó yára Nàìjíríà gbogbo náà ni yóò ṣe délé bó lẹ fẹ́ sí náà ṣé Nàìjíríà àbí lóyìnbó. kó jẹ́ white bí àbí Korea àbí US. agbára tèmi ò káyìn. so àwọn orúkọ sì ní orúkọ tèmi o ọlọ́ba onísàárẹ̀ lọ́mọ àjàlá ẹni àjàlá ọ̀sọ̀ ẹ pé àgbàdùn òṣèré fíà àti àgbẹ̀ ọ̀dọ́ ni wọ́n tí wọ́n sì ṣe dáadáa ní àárín àwùjọ wa kò wá ní burúkú kò ní bàjẹ́ fún yín o bẹ́ẹ̀ ni tiwa náà ò ní tán lágbára Ọlọ́run báyìí tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ra dátà tẹ̀fí wà àti àwọn tí wọ́n ń ṣe lẹ́yìn lọ́hùn tẹ́lẹ̀ ayébọ̀ Daniel Samuel gbogbo ẹ̀ náà ni èlì àti ìṣàkọ́ ọ̀rẹ́ mi dáadáa àmọ̀ rí bá ayọ̀bá mi ọmọ mi alálùbáríkà
àmọ̀ rí bá ọ ọmọ àjàlá ni ọmọ àjàlá ọ̀sán ó dàbọ̀.